ǹjẹ́ àtúnkù bí ojú ọjọ́ ṣe rí níbi yòówù kẹtì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ múròyìn wá lájọ balẹ̀ bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rin àgbáláyé ojú tẹ fún ọwọ́ ojú lò ní fọ́ etí tẹ̀sí fẹ́ gbọ́wọ́ etí lò ní ìdí láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún tásìkò yìí náà làyànfẹ́ Elédùmarè ló tún gbálé gbòde tuntun mú wá sójú mọ́ màwòrán àti tí ìgbọ̀yìn tẹ̀jẹ́ olùfẹ́ mi níbẹ̀ ti mọ̀ pé bí ìṣe wa kókó ní ìròyìn lákòókò gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ inú ìròyìn àwọn kókó tí ń bẹ́ẹ̀ nù ìròyìn fún tásìkò yìí ó ṣe ní kàyéfì ó sì sí ní ààyìn lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ mọ́ mu wá kí wọ́n dà yín lágara. Èmi ò mọ nǹkan kan nípa àbẹ̀tẹ́lẹ̀ ìjínigbé àti ìfìyàjẹni tó ṣe fún ààrẹ ẹgbẹ́ Nancy o Ṣèyí Tinubu òun ló gbìyànjú láti fọ ara rẹ̀ mọ́. A ti ṣe ìwádìí àwọn CBREX orílẹ̀-èdè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde wá àwọn tájì sọ́fìn jìbìtì tí wọ́n lù wọ́n yìí wọn ò lè rí owó wọn gbà pé o àjọ EFCC òun ló sọ àsọyán ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìgbẹ́jọ́ Nnamdi Kanu pẹ̀lú ẹ̀sùn táfíkà nípa ìwà ìgbésùmọ̀mí ajẹ́rìí ikọ̀ DSS ní àwọn kò bá ẹrù òfin kankan lọ́wọ́ rẹ̀ lọ́dún tí wọ́n mú ní ọdún náà lọ́hùn-ún. Ìpínlẹ̀ Nasarawa ni mo lọ báyìí o àwọn agbébọn ṣekú pa arákùnrin kan wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ jí ìyàwó rẹ̀ gbé wọgbó lọ ní ìpínlẹ̀ ọ̀hún. Bákan náà ni àwọn agbébọn ya bo àwọn ọlọ́pàá pàtìrò ní ìpínlẹ̀ Enugu wọ́n ṣekú pa ọlọ́pàá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n sì tún dáná sun ọkọ̀ wọn ní ìpínlẹ̀ náà. Kò dín ní apẹja 18 táwọn ikọ̀ Boko Haram tán dú lọ́rùn pa báyìí bíi ewúrẹ́ nígbà tí ọ̀pọ̀ ṣe bẹ́ẹ̀ di àwátì ní ìpínlẹ̀ Borno. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Èmi ò mọ nǹkan kan nípa àbẹ̀tẹ́lẹ̀ ìjínigbé àti ìfìyàjẹni tán ṣe fún ààrẹ ẹgbẹ́ Nancy o Ṣèyí Tinubu ló gbìyànjú láti fọ ara rẹ̀ mọ́. Ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ń ṣe Ṣèyí Tinubu olómà ti fi ohùn lédè lẹ́yìn ìròyìn kan tó jẹ́ àfisùn èyí tí wọ́n fi kàn án lórí ẹ̀sùn pé níṣe ni ó gbìyànjú láti ṣekú pa ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ Nancy tí ń ṣe ti àwọn akẹ́kọ̀ọ́ lédè Nàìjíríà èyún National Association of Nigeria Students ẹni tó jẹ́ Comrade Atiku Abubakar Isa tó jẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀hún olóbà fi ẹ̀sùn kan Ṣèyí Tinubu níbi tó ti sọ dímọ̀ wípé níṣe ni Ṣèyí Tinubu ló pe òun ní ìpínlẹ̀ Èkó tó sì ní òun àti ẹni tó jẹ́ mínísítà tó ń rí sí ìdàgbàsókè ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà èyún Ayọ̀délé Ọláwándé àwọn méjèèjì ni wọ́n jọ pàdé pẹ̀lú ẹni tó jẹ́ Comrade Atiku Abubakar yìí ní ìpínlẹ̀ Èkó níbi tí ó ti fi ẹ̀sùn kan Ṣèyí Tinubu pé ó gbé mílíọ̀nù lọ́nà 100 náírà kalẹ̀ 100 million naira wípé kò ń ṣe bẹ́ẹ̀ kò ń fà sẹ́yìn gẹ́gẹ́ bí ààrẹ fún ẹgbẹ́ Nancy kí òun sì ṣe bẹ́ẹ̀ fi ẹni tí ó jẹ́ ti Ṣèyí Tinubu ó filẹ̀ kí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò sí ipò ààrẹ ẹgbẹ́ ọ̀hún ó lóun kọ owó náà ó ní láti gbà tí òun ti kọ owó tó jẹ́ mílíọ̀nù lọ́nà 100 náírà ọ̀hún tó sì ní túláàsì níṣẹ́ àní òní náà dìbò yàn òní wọ́n sì ṣe ìbúra wọlé fún gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ ọ̀hún ó ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe jí òun gbé láti ìgbà náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe òun ní síbálásìbolo tí wọ́n lu òun ní ìlùkulù wọ́n tún já òun sí òwò kò tún tán síbẹ̀ níṣẹ́ ló tún ṣe ní àlàyé pé wọ́n tún ṣe bẹ́ẹ̀ ṣe àkásílẹ̀ fọ́nrán bá ṣe jẹ́ òun sí òwò tó sì tún dúnkòkò mẹ́mí òun pé àwọn yóò fi fọ́nrán náà àwọn yóò fi léde síta bẹ́ẹ̀ ni táwọn bá ṣekú pa ọ́ ò ní nǹkan kan tó fẹ́ gbà torí pé bọ́rọ̀ rẹ bá délẹ̀ tán níṣẹ́ làwọn tún lọ bá ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun wípé kí wọ́n gbójú lórí ọ̀rọ̀ náà àlàyé kíkún ti arákùnrin Comrade Atiku Abubakar Isa tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ Nancy èyí tí wọ́n sọ dúnmọ̀ wípé wọ́n ṣe ní síbálásìbolo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wo fọ́tò tiẹ̀ náà lórí mọ́ọ̀máwòrán báyìí àmọ́sá níṣẹ́ ni ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu Ṣèyí ó mà ti fohùn léde nínú àtẹ̀jáde rẹ̀ lójú òpó ayélujára Instagram rẹ̀ ó ṣe ní àlàyé pé àwọn ènìyàn máa ń pa irọ́ gan mọ̀ ni irọ́ mọ̀ dùn mẹ́lòmíì nínú ìgbésí ayé tá a wà yìí ó ní níbo ni òun àti ẹni tó jẹ́ Atiku Abubakar Isa làwọn ti jọ pàdé ó lóun ò rírí òun ò mọ̀ rí òun ò sì jọ ní ìjókòó papọ̀ pẹ̀lú
lójú rẹ̀ débi táwọn á gbé owó tó tó mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà fún ẹni ó ní òun tiẹ̀ tún mọ̀ kankan nípa ọ̀rọ̀ Nancy àbí kò ṣe Nancy ó ní bá ṣe wá ń pa irọ́ yìí ó lóun ò mọ̀ kankan pa rẹ̀ o wípé ṣùgbọ́n níṣe ni wọ́n gbìyànjú láti ba orúkọ rere òun láti bàjẹ́ ẹ jẹ́ sáré mú fídíò rẹ̀ wá níbi tí Àtíkù Abubakar Isa tó ti fẹ̀sùn kan ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. I was invited to Lagos to meet with Seyi. I met with Seyi and the Minister for Youth. The Minister for Youth, when he saw me, he hugged me in Lagos. We talked, and I was to be offered 100 million naira. But the thing is, it's not all about money. There are things which I stand for. You cannot ask me to begin to promote a president who has not done something for me to say he has done it. If he does something good, I will promote him. We will support him as the president and commander-in-chief. But where he is, you cannot say I should keep quiet. I won't do that. That we couldn't settle. And they felt that I'm being stubborn not to accept money and to come to Lagos without accepting money and going back. So they planned my abduction, and on the 15th, I was abducted. Of April, I was abducted, stripped naked, beaten seriously in collaboration with the MD of NTA. The MD of NTA, I was packaged to NTA to make involuntary statement that I am no longer, that I have renounced my position as NAN's president. I did that to gain my freedom, but immediately I released a press statement that I was forced, it was under duress, and because I was naked, I was beaten. They claimed that they will share the video. That Seyi told them that they can share the video, nothing will happen. And that even if they kill me, he will order, that was the word Ladoja used. It is Ladoja that is telling me this, that he will instruct, yes, he will instruct the Inspector General of Police to cover it up. And if he doesn't do that, he will go. So I now asked, even this morning when somebody was telling me that, you know who Seyi is? I say, yes, Seyi is an ordinary citizen like myself. He's not occupying any official position. I told them yesterday, I made it clear, that even if I'm coming to this hall and I'll be shot, I'll still come to this hall. At the end, today, the inauguration is concluded and I'm the NAN's president. I want Nigeria. Ẹ káàbọ̀ padà. Wọ́n ti ṣe ìwádìí àwọn CBEX orílẹ̀-èdè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde wá àwọn tó sì jìn sọ́fìn jìbìtì wọn yìí ó ṣeé ṣe kámọ́rì owó wọn gbà o. Àjọ EFCC ló sọ èyí di mímọ̀. Alága fún àjọ tó ń rí sí ìwà àjẹbánu àti ìkówójẹ lórílẹ̀-èdè Nàìjíríà àjọ EFCC ẹ̀yìn Ọlá Olúkóyèdé olóṣè àlàyé lórí mọ́ọ̀máwòrán chánẹ́ẹ̀lì níbi tó ti sọ nímọ̀ wípé ní í ṣe ni àwọn ti gbé ìgbésẹ̀ akin táwọn sì ti ṣe ìgbìyànjú àwọn sì tún ti tọpinpin àwọn ènìyàn yìí dáadáa ẹ̀yìn àwọn CBEX táwọn wá sórílẹ̀-èdè Nàìjíríà tó sì lu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní jìbìtì owó tó tó 1.something trillion naira ní àsìkò náà. Bẹ́ẹ̀ ni Ọlá Olúkóyèdé ló ṣe ní àlàyé pé àwọn ti tọpinpin wọn àwọn sì ti rí ìdí ọ̀rọ̀ pé orílẹ̀-èdè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ènìyàn náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wọn tí wọ́n fi wá lu ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní jìbìtì owó tabua náà. Bẹ́ẹ̀ ló sọ nímọ̀ wípé a sì ti gbé ìgbésẹ̀ o, kódà a ti ṣe bẹ́ẹ̀ fi àgádágodo ti àwọn àsùnwọ̀n àwọn ènìyàn kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ náà ló ti ṣe ní àlàyé wípé ṣe wá mọ̀ pé àárín ibi tí ọ̀rọ̀ já sí báyìí tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà sí àwọn orílẹ̀-èdè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ó níbi tí ipá àwọn tó kà, bẹ́ẹ̀ ló níbi tí agbára tàwọn náà tó mọ̀ ní orílẹ̀-èdè òkè òkun lọ́hùn-ún. Ó ní fún ìdí èyí àwọn kan sapá àwọn ni o, èyí tó bá ṣe é ṣe ń bẹ̀ àbá yín ṣe ṣẹ̀wárẹ̀ ìta àbá lè rí ṣe ń bẹ̀ ẹ̀yin náà gbójú kẹ́ ẹ gbà pé kádàrá yín ni pẹ̀lú bá ṣe lù yín ní jìbìtì owó tabua ọ̀hún. Ó sì oríṣiríṣi àlàyé níbi tí ti ṣe àfihàn fídíò rẹ̀ lóní ṣókí fún wa. Money's back. Can you give any assurance that they can possibly get their monies back? You know the reality in criminal investigation. It will be difficult for you to sit down to say you are going to restitute fully. Nobody will promise you that. Yes, my spokesperson could have, made statement that probably will be because encouraging people that look so that we don't encourage panic and all of that, because we learned that some people said they were going to commit suicide and all of that stuff. And the intent of my spokesperson was that look, we will do everything possible to rescue the situation. And I just told you now we are going to do everything possible. But I will not sit down and tell you and promise that we are going to restitute every victim. It will become practically impossible because of this money. Quite a number of substantial part of that money has been dissipated, and not within our system. And you know what happened, Sheung? It is an international racket. We are traced to other 3-4 countries now.
In fact, the principal parties behind the entire scheme, most of them are foreigners. Most of them are not within our jurisdiction. And you know what that entails. In fact, it took our ingenuity, our proficiency, to be able to even freeze some assets that we've done now. And so, yes, we've embarked on that journey. Whatever we can get back, we will get it back, and we will let Nigerians know. Ẹ tún káàbọ̀ padà lórí ọ̀rọ̀ ìgbẹ́jọ́ Nnamdi Kanu pẹ̀lú ẹ̀sùn tán fi kà pé ṣe ìwà ìgbésùmọ̀mí. Ajẹ́rìí ikọ̀ DSS ní àwọn kò bá ẹrù òfin kankan lọ́wọ́ rẹ̀ o lásìkò tí àwọn mú lọ́dún 2015. Ìgbẹ́jọ́ ẹni tó jẹ́ aṣáájú tó ń pè fún ìdásílẹ̀ ilẹ̀ Biafra Nnamdi Kanu ó ní ó tún ṣe bẹ́ẹ̀ tó gbéra sọ lẹ́ni ọjọ́ kejì oṣù karùn-ún ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí nílé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ ètò ń bẹ ní olú-ilẹ̀ yìí tí ń ṣe Àbújá gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé lásìkò tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ní ìtàkùrọ̀sọ àti ìbéèrè sí ìdáhùn tí ẹni tó jẹ́ agbẹjọ́rò fún olórí ikọ̀ IPOB ọ̀hún tó ń ṣe pẹ̀lú àjọ DSS níṣe ni wọ́n ṣe ní àlàyé pé pẹ̀lú àwọn ìbéèrè tí agbẹjọ́rò náà tó ń bi àjọ DSS léèrè ó ń ṣe àfihàn wípé níṣe ni Nnamdi Kanu kò jìn sí ẹrù òfin tí wọ́n lè fi sọ pé ó wu ìwà ìgbésùmọ̀mí nígbà tí àjọ DSS ọ̀hún tí ó mọ̀ ṣe àlàyé ní ilé ẹjọ́ ó ní lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá ọdún 2015 táwọn ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé Nnamdi Kanu ó ní lóòótọ́ àti lódodo ààrùnkóhun tó jẹ́ ẹrù òfin àbí tó ń ṣe àfihàn rẹ̀ wípé agbésùmọ̀mí ni nínú ẹrù tí àwọn bá ní ọwọ́ rẹ̀ ó ní gbogbo nǹkan tí àwọn bá ní akátá rẹ̀ lásìkò náà ó ní ó jẹ́ nǹkan tó jẹ́ ti Nnamdi Kanu bíi lápútọ̀pù bíi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bíi sim káàdì bíi ẹ̀rọ ìgbowó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ ohun èlò ọmọnìyàn tí kò sì ṣeé má ní ó ní kò sí ní táwọn lè rí ní ẹrù òfin nínú ẹrù rẹ̀ lóòótọ́ àti lódodo nígbà tó tún tẹ̀síwájú wípé gbogbo ọ̀rọ̀ tẹ́ gbà kalẹ̀ lọ́wọ́ lẹ́nu rẹ̀ lọ́dún náà lọ́hùn-ún ṣé àwọn agbẹjọ́rò rẹ̀ sanwó pẹ̀lú rẹ̀ lásìkò náà níṣe ni àjọ DSS ni àwọn ò fi àyè sílẹ̀ fáwọn agbẹjọ́rò rẹ̀ o táwọn fi ń ṣe bẹ́ẹ̀ gba ọ̀rọ̀ kalẹ̀ lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ náà ló tún sọ dúnmọ̀ wípé ọwọ́ tí ó wá láti òkè wá lọ́dún náà lọ́hùn òun làwọn lò táwọn fi gbé ìgbésẹ̀ táwọn gbé ọ̀hún ọ̀rọ̀ pọ̀ ní ilé ẹjọ́ ẹ̀jẹ̀ sáré mú fọ́nrán tiẹ̀ náà wá níbi tí ó ti wà ní ilé ẹjọ́ náà. Ẹ káàbọ̀ a máa ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú nínú ìròyìn fún ti àsìkò yìí ọ̀rọ̀ di ìpínlẹ̀ Nasarawa àwọn agbébọn ṣekú pa arákùnrin kan wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ jí ìyàwó rẹ̀ gbé wọnú igbó sálọ. Agbègbè tápè ní Àlóṣì ìjọba ìbílẹ̀ Kéàná ní ìpínlẹ̀ Nasarawa ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọ̀dọ́kùnrin pẹ̀pẹ̀ orúkọ rẹ̀ ní Stephen Ikwantomu ẹni ọdún 37 ní nǹkan bíi dédé aago 11 àbọ̀ alẹ́ àná tí ń ṣe ọjọ́ kìíní oṣù karùn-ún inú ọdún tá a wọ̀ yìí ó ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ó ní ó ṣẹlẹ̀ sí arákùnrin náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé láti ọ̀dọ̀ àwọn tó jẹ́ olùgbé agbègbè ọ̀hún àwọn ará àdúgbò wọ́n sì ṣe lálàyé pé àwọn agbébọn náà ó ní wọ́n dè hámọ́ra ogun tó sì ṣe bẹ́ẹ̀ ṣínà ìbọn bolẹ̀ ní inú ilé arákùnrin ọ̀hún tí wọ́n ṣe ìkọlù sí arákùnrin Stephen yìí ó ní wọ́n sọ dúró pé ọ̀pọ̀ mọ̀ sí action ní agbègbè náà bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣekú pa ọ̀dọ́kùnrin ọ̀hún tó sì tún sọ dúró pé wọ́n ti jí ìyàwó rẹ̀ gbé wọ inú igbó lọ títí dá àkókò tá a fi ń kórè yín jọ wọn ò tí ì rí nǹkan kan gbọ́ láti ọ̀dọ̀ àwọn oníṣẹ́ láabi náà lórí ìyàwó rẹ̀ tó tún gbé wọ inú igbó ẹni tó jẹ́ alukoro níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa Mahmood Nasir ó fìdí ọ̀rọ̀ náà ó fi múlẹ̀ pé lóòótọ́ àti lódodo ní
ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ làwọn sì ti gbé ìgbésẹ̀ pẹ̀lú báwọn ṣe pé ikọ̀ àwọn agbófinró lóríṣiríṣi láti tètè wá ojútùú sí ìtúsílẹ̀ arábìnrin èyí tí wọ́n sọ díẹ̀ pé wọ́n jí gbé tó jẹ́ ẹni ọdún 27 tó jẹ́ ìyàwó olóògbé Stephen Kwantomu tí wọ́n yìnbọn pa. Àwọn agbébọn náà mà ṣe bẹ́ẹ̀ ya bo àwọn ọlọ́pàá pàtírò ní ìpínlẹ̀ Enugu. Wọ́n ti ṣekú pa 3 wọ́n sì tún dáná sun ọkọ̀ àwọn ènìyàn náà. Àwọn agbébọn tí ìròyìn sọ pé wọ́n jẹ́ tí ìgbàgbọ́ wà wípé wọ́n jẹ́ afurasí ikọ̀ IPOB gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn náà léde ni wọ́n ṣe ìkọlù náà sí ní agbègbè tó pè ní Imbanabo ìjọba ìbílẹ̀ Awugu ní ìpínlẹ̀ Enugu. Ìṣẹ̀lẹ̀ tó wáyé ní nǹkan bíi dédé aago 4 kọjá ìṣẹ́jú 5 ọ̀sán àná ní òpópónà Àgbọ̀ sí Ògbúgù ní ìṣẹ̀lẹ̀ náà ó ti wáyé nínú àlàyé tí ikọ̀ Zagazola Makama èyí tó gbógun ti ìwà ìgbésùmọ̀mí tó fi sójú òpó ayélujára rẹ̀ ó sì ní àlàyé wípé àwọn ọlọ́pàá tọ́rọ̀ ọ̀hún kàn oní DSP Godwin Edevie, Inspector James Uchechukwu àti Police Constable Tangodu Egbe ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ṣe bẹ́ẹ̀ gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra látàrí ìkọlù táwọn ikọ̀ náà tí wọ́n ṣe sí wọn. Ǹjẹ́ kí ni tó ṣẹlẹ̀? Ó ní wọ́n ṣe ní àlàyé pé àwọn agbófinró ọ̀hún ó ní wọ́n ń ṣe pàtírò kọjá lọ ní ojú òpópónà tí wọ́n sì pàdé àwọn oníṣẹ́ láabi ikọ̀ tán ni wọ́n jẹ́ afurasí ti IPOB nínú àwọn tó jẹ́ agbésùmọ̀mí tó sì lórúkọ IPOB náà láti fi bojú wọn sọ dímọ̀ wípé àwọn ènìyàn náà ó ní wọ́n ṣínà ìbọn bolẹ̀ pẹ̀lú àwọn agbófinró tí ó sì ṣekú pa 3 nínú wọn kò tún wá jẹ́ kí ọ̀rọ̀ náà mọ̀ bẹ́ẹ̀ níṣẹ́ náà tún ni wọ́n lo àdó olóró tó jẹ́ ti ìbílẹ̀ wọ́n fi dáná sun ọkọ̀ àwọn agbófinró náà tó ń lọ ní ojú òpópónà. Bẹ́ẹ̀ náà ṣe ní àlàyé pé ìbọn AK-47 méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àti ìbọn pistol tó jẹ́ ti àwọn agbófinró ọ̀hún gbogbo ẹ̀ ó ní wọ́n palẹ̀ mọ́ lẹ́yìn tó ṣekú pa àwọn agbófinró náà tán. wàyí o kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Enugu ó ní ìròyìn náà ti dé ti àwọn bẹ́ẹ̀ làwọn sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí tán sì ti kó àwọn agbófinró síta ní gbogbo agbègbè náà ká máa tọpinpin rẹ̀ láti ṣe àwárí àwọn tán wu ìwà burúkú ọ̀hún. Ó dín ní apẹja 18 táwọn ikọ̀ Boko Haram tó ṣe bẹ́ẹ̀ dúlọ́rùn pa ní ìpínlẹ̀ Borno. Odò tá pé orúkọ tiẹ̀ ní Fadana Darua ní Dújí wọ́ọ̀dù ìjọba ìbílẹ̀ Mọ̀bá ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní nǹkan dédé aago 2 ọ̀sán àná òde yìí. Òun náà fi ìròyìn náà ó ní wọ́n fi léde gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nígbà wípé àwọn apẹja èyí tí wọ́n ń ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń lọ lójoojúmọ́ bí ìṣe wọn ní etídò náà ó ní àwọn ikọ̀ Boko Haram ọ̀hún ni wọ́n ṣe bẹ́ẹ̀ dé bá wọn ní òjijì tí wọ́n sì fi ẹ̀sùn kan àwọn apẹja ọ̀hún pé níṣe ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn alàgàtà wọn tí wọ́n jẹ́ alátakò ikọ̀ agbésùmọ̀mí ISWAP tí wọ́n jọ ń kojú ìjà síra wọn pẹ̀lú ikọ̀ Boko Haram. Wọ́n fi ẹ̀sùn kà àwọn apẹja tí wọ́n bá ní etídò náà wípé àwọn náà ṣe agbódegbà fún ikọ̀ ISWAP gẹ́gẹ́ bá sì ṣe ṣe nàlàyé pé ikọ̀ ISWAP ó ní ó ti fi àyè sílẹ̀ fáwọn apẹja ní ìpínlẹ̀ Borno láti máa pẹja wọn lópin ìgbà tí wọ́n bá ti ń ṣe bẹ́ẹ̀ san owó orí fún wọn náà ń pè ní táàsì lásìkò tí wọ́n bá ti pẹja tí wọ́n sì ti ta ẹja tí wọ́n pa ní etídò náà. Èyí náà sì fà á náà fi ní àwọn ikọ̀ Boko Haram wọ́n fi ẹ̀sùn kà àwọn ènìyàn náà pé wọ́n gba àbọ̀dè fún àwọn. Báyìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn apẹja tí kò dín ní 18 tí wọ́n bá ní etí odò nígbà tó sì ní ọ̀pọ̀ àwọn apẹja náà ló tún ti di àwátì lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ. Ìmọ̀ sẹ́nu mi ní dédé síbí fún ti àsìkò yìí lórí àwọn àkójọpọ̀ ìròyìn tí mo ti ṣe bẹ́ẹ̀ pẹ̀kẹ́lù oníyàn ẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́ ìtẹ́ bá mi jẹ́ ẹkú àìbínú Elédùmarè yóò sì máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa ní gbogbo àyè àti gbogbo àsìkò. Orúkọ mi ò wá yípadà títí dìgbà tá a fi máa pàdé àyànfẹ́ Elédùmarè òun náà lèmi jẹ́ ó dàbọ̀. Nigerians beware. Unfortunately, seabed was not captured in that report. And you know what, Chill? When the going is good, nobody makes noise. Nobody talks. But it is when the bubble bursts that EFCC is dragging to it. There is no way, we don't have any magic wand to start looking for cases where people have invested, whether it is right or wrong, whether this will lead to fraud or not. We don't have such a one. Also, we wait most times until
the bubble burst. But the ones we are able to get intelligence on, that's part of the 58 that we have released. So this one, well, as faith may have it, some people got into it. They never told anybody when they were getting 100% on their deposit.